Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí. Fún àǹfààní ẹni tó bẹ̀rẹ̀ pé báwo ni a ṣe ń yọ owó ọjà kúrò tí a bá ra nǹkan kan bóyá ìṣasùn tàbí àwòsóbí tàbí nǹkan kan ta fẹ́ lò fún any spiritual work. Àwọn ọ̀nà tí a lè gbà yọ owó ẹ̀ ó pọ̀ gan, ṣùgbọ́n màá fún wa níbí ọ̀nà méjì tàbí mẹ́ta tí a fi lè yọ owó ẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ, òun ni ewé àkókò. Ewé àkókò, ẹ mọ̀, tí wọ́n ń pè ní fertility plant. Tí a bá ti mú ewé yẹn àti ọtí, a máa kí bọnú ọtí, la máa fi gbo ìṣasùn yẹn àti inú àti ìta àti ọmọ orí. Tí a bá ti fi gbó tán, ẹ jẹ́ ká gbé lẹ̀, ẹ jẹ́ kó gbẹ, ẹ ní sá sórùn o. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, òun náà ni pé ẹ lè lo ewé pín, èyí tí àwọn olóyìnbo ń pè ní sandpaper leaf. Ẹ lè lo ewé pín yẹn, kẹ́ gbó omi lẹ̀, kẹ́ kì sínú omi, kẹ́ máa fi gbó, kẹ́ fi fọ̀ dáadáa. Tí ẹ bá ti fọ̀ tán, ẹ gbé òun náà sílẹ̀, ẹ jẹ́ kó gbẹ àti inú àti ìta àti ọmọ orí àti inú àti ìta. Òun náà ni ẹ máa fi fọ̀. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, ṣé méjì yẹn ò sí tó? Tí a bá rí ewé àkókò, tí a rí ewé pín, ẹ lè lo yẹ̀pẹ̀ ilẹ̀. Yẹ̀pẹ̀ tí à ń tẹ̀ kọjá, ẹ bù àti omi, ẹ fi gbó, ẹ fi fọ̀ dáadáa. Ẹ fi gbó kẹ́ fi fọ̀ dáadáa. Tí ẹ bá ti fi méjèèjì gbó tí ẹ ti fi fọ̀, ẹ sa, ẹ ṣàn nù pẹ̀lú omi kẹ́ wá sa kó gbẹ. Kí ni reason tí a fi máa ń yọ owó ọjà kúrò? Ohun tí ó fi pọn dandan fún wa láti yọ owó ọjà kúrò rè. Nígbà míì ọjà tó wà, ẹlòmíì oríṣiríṣi ọwọ́ tó ti gbé, oríṣiríṣi èèyàn tó ti dé ibi tó wà, ṣùgbọ́n tí ẹ mọ̀. Ìmíì tí ẹ wà tó jẹ́ pé àwọn gangan fúnra wọn nínú ọjà yẹn wọ́n ti lò ó, tẹ́yìn ò ní mọ̀. So nígbà tá a dẹ̀ ń gbé bọ̀, èèyàn tó gbà lọ́wọ́ wa, ẹ jẹ́ ẹ ràn yín lẹ́rù, òun náà tún ṣe pàtàkì nínú àwọn spiritual things tá ń lò yìí. That is why tí a bá fẹ́ lo apẹ̀jọ́gun ìṣasùn tá fi ń ṣe nǹkan ó wà compulsory fún wa pé ká yọ owó ọjà kúrò ńbẹ̀. Tí ẹ bá ti mú owó ọjà, tẹ yọ kúrò. Anything tí ẹ bá ti fẹ́ fi ṣe, ẹ lè fi ṣe. Tí ẹ bá dẹ̀ ti yọ kúrò yẹn náà, ẹ̀kan náà nígbà tó yẹ kó ti bọ́ sọ́wọ́ ti yín, tí ó ṣe pé bóyá owó ẹlòmíì ló wà mọ́, ẹ̀kan yẹn náà ni ó ti tán. Àdúrà wa máa gbà, ojú ò ní tì wá. Ẹ ṣeun.